Aláròyé máa wí o. Àwọn darandaran lọ ká Adéyẹmí mọ́nú oko bàbá ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n sì pa á bí ẹni pẹran. Inú ọ̀fọ̀ làwọn olùgbé abúlé Elémúyè níjọba ìbílẹ̀ Sùúrùlérè nípínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí pẹ̀lú bí àwọn afurasí Fúlàní ọlọ́sìn màálù kan ṣe lọ ká ọ̀dọ́mọkùnrin àgbẹ̀ kan Àdìgún Solomon Adéyẹmí mọ́nú oko lágbègbè Ògbómọ̀ṣọ́ tí wọ́n sì pa á bí ẹni pẹran. Nínú oko bàbá ẹ̀ tó wà níbi tí wọ́n ń pè ní Òkè Àsà nítòsí Ìwòfín níjọba ìbílẹ̀ Sùúrùlérè níṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lọ́sàn-án ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù karùn-ún ọdún yìí. Pípa tí wọ́n pa ọkùnrin ẹni ọdún 31 yìí làwọn olùgbé abúlé Elémúyè ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbà téèyàn bá gbẹ̀san ìwà ìkà tàbí bí ìgbà téèyàn bá foró yaró látàrí ìjà kan tó ti wáyé láàrin olóògbé náà pẹ̀lú àwọn ọ̀dájú darandaran tó pa wọ̀nyí. Gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, àgbẹ̀ ọlọ́gbìn kájú ní bàbá ọ̀gbẹ́ni Adéyẹmí. Ó sì ti tó bí ẹ̀mélòó kan tí àwọn Fúlàní ti da àwọn màálù lọ sínú oko bàbá náà tí wọ́n sì bà àwọn ohun ọ̀gbìn inú ẹ̀ jẹ́. Ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ọkùnrin tí wọ́n tún pè lóníṣòwò kòkó yìí gbéná wojú àwọn darandaran ọ̀hún tí ọ̀kan nínú àwọn màálù wọn sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. Ọ̀kan nínú àwọn ará abúlé ọ̀hún, ẹni tó kọ̀ láti dárúkọ ara ẹ̀, ṣàlàyé fún akọ̀ròyìn wa pé lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí làwọn Fúlàní fi ọlọ́pàá mú bàbá ọmọkùnrin yìí kó tó di pé wọ́n ṣọ́ òun náà dé ọ̀gangan ibi tó wà nínú oko náà tí wọ́n sì lù ú bí ejò àìjẹ tí wọ́n sì sá lọ nígbà tí wọ́n gbúròó pé àwọn èèyàn ń bọ̀ lọ́ọ̀kan. Àwọn èèyàn gbé ọmọ yẹn lọ sílé ìwòsàn Bowen tó wà nílùú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n gbé e débẹ̀ ló dágbére fáyé. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 29 oṣù kínní ọdún 2024 yìí làwọn darandaran lọ ká ọkùnrin àgbẹ̀ kan Àjíhìnrere Ṣẹ́gun Adégbóyèga náà mọ́ inú oko ẹ̀ tó dá sẹ́yìn kùlé ilé wọn lábúlé kan lọ́nà Ògbómọ̀ṣọ́ sílùú Ìṣẹ́yìn tí wọ́n sì pa á bí ẹni pẹran nítorí bí òun náà ṣe kìlọ̀ fún wọn pé kí wọ́n yéé fi màálù wọn ba ohun ọ̀gbìn oko òun jẹ́. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.